this is on point by 2. Ṣé mo bá yín láyà tàlàáfíà? A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Thank you for subscribing always. Okay, weekend ẹrẹbẹ la wà. Ọkọ ti travel, ọkọ ti dé. Kí ni kókó? Kí ló ń ṣẹlẹ̀? Kí lẹ máa ṣe sí i? Kí lẹ fẹ́ ṣe lénìí? Ṣé ti dirun? Yes, ọkọ fẹ́ dé. Definitely ó yẹ kọ́kọ́ sọ fún wa pé òun fẹ́ dé náà, àbí, isn't it? So ìwọ ìyàwó wa ti lọ ṣerun ẹ kalẹ̀, wàá ti ṣe àyíkánná ẹ, wàá ti trim ẹ, gbogbo èyí tó bá kù díẹ̀ káàtó wàá ṣe. Kò sí kan tó bad náà, gbogbo bíbá yìí ká shape ẹ, kò sí kan tó bad. Ká mú earring tó dáa, kò sí kan tó bad. Ká wá bra tó fine, kó wá blouse tó dáa, short knicker tó wà pa. Ṣé bí ọkọ ẹ wá ní? Wàá ti get ready fún un, wàá ti get ready. Gbogbo nǹkan tó bá jẹ́ pé wàá fi lò tó máa jẹ́ ti obìnrin, as in encouragement, enhancement, kò ṣe jẹ́ ẹni wàá ti lò ó. Wàá ti lò ó bí like 2 or 3 days later, especially àwọn tó máa ń lo kayamata. Mo fà ti sọ fún yín jọ̀wọ́ pé kayamata tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ wàá continue ni. Lọ́wọ́ tó máa ń lo kayamata yẹn kì í ṣe lẹ́yìn báyìí tọkọ fẹ́ dé ni wàá lo kayamata o. Wàá ti lò ó bí 3 days ago kó tó máa ṣiṣẹ́ kalẹ̀ lẹ̀, torí kayamata mi kó mọ̀ bàbá ṣẹ́ jẹ́, you understand? tó bá wá jalè déré tọkọ ti wẹ̀ tẹ́bí bó tí wọn náà ti wẹ̀, ọkàn ti wà ọkọ kí ni oyin ìgbà tó ti dé ní weekend, kí ni kókó? Nǹkan tó wá ṣe náà nìyẹn. Tó bá yẹ pé nǹkan tó wá ṣe kọ́ yẹn ó máa jòkó sàn nìyí. So wọn náà ara ẹ ti máa wà ní ojú ọ̀nà, torí pé kí ni tó bá padà lọ sí ibẹ̀ yẹn kí kó mọ rántí. Mọ́ wàá gbà ẹ ti jẹun tán, ẹ ti ṣe gbogbo ẹ̀ tán. Bedsheet kì í ṣe bedsheet old one tó ń lò, jẹ́ kó jẹ́ special bedsheet. And mọ́ gbàgbé perfume. Yes, in fact perfume is good. Scent yẹn ọkọ yẹn máa rántí ẹ̀ tó bá ti padà síbi tó ti lọ ṣiṣẹ́. So ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀. Mo fi sọ wípé ẹ ti wẹ̀, ọkàn ti wà ń bẹ̀, you are psychologically prepared, intention dáadáa náà ó ti wà ń bẹ̀. Ẹ̀yin ọkọ ẹ mọ́ gbàgbé foreplay o. Kò kí ṣe pé nítorí pé ẹ ti wá lọ nísìnyí ẹ kàn bẹ́ẹ̀ lu gùà, ẹ mọ̀ wà ọkọ yẹn rough, ẹ mọ̀ wà ṣàkàṣàkà, ẹ wà níwà pé tèmi leléyìí, you understand? Ẹ wà mọ̀ bẹ̀rẹ̀ ní ẹsẹẹsẹ on point, but ẹ wà mọ̀ bẹ̀rẹ̀ ní ẹsẹẹsẹ. Àdínì kọ́ wa bẹ́ẹ̀, súnà ni. That is àwọn do's of sexual intercourse ní Islam. Ni mò ń sọ yẹn. Súnà ni kí ọkọ àti ìyàwó ṣe foreplay. Ẹ wá ṣe foreplay, ẹ ṣe foreplay. Tí foreplay yìí bá ti dórí gbígbì, ẹ mọ́ gbàgbé àdúà. Islamically àdúà wà, máa kọ sí comment box. Tí ọkọ máa ṣe kó tó di pé ó wọ igi gangan. Kó ṣe kí ni ó wọ igi gangan. So kò jẹ́ tí ẹ ṣáà understand. So tó bá dẹ̀ wá di pé ọkàn rẹ̀ balẹ̀ tó ṣe zzzz, tọkọ ṣe zzzz, you understand? Kó mọ́ sùn lọ bẹ́ẹ̀ o, kí ọkọ mọ́ tán kó mọ́ sùn lọ bẹ́ẹ̀. Àwọn kan mọ́ sùn, ẹ mọ́ sùn o. Yes, ẹ mọ́ sùn. Ẹ bá ti ṣe jù tí yín tán, ẹ relax, ẹ kọ́dù ara yín. Yes, èyí tí à ń pè ní after play súnà ni. Yes, ó wà lára do's of sexuality ọkọ àtìyàwó, sexual intercourse ọkọ àtìyàwó, súnà ni. So after play là ń pè after play. Wàá bá ìyàwó rẹ̀ ṣe bóyá òun náà fẹ́ ṣe, ó lè nífẹ̀ẹ́ sí kó náà ṣe zzzz, kó náà come. Ìyàwó ẹ̀ náà lè nífẹ̀ẹ́ sí bóyá kó náà kó come. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó no, because àwọn obìnrin wọ́n sọ pé àwọn ò nífẹ̀ẹ́ sí. Tó bá jẹ́ pé kò nífẹ̀ẹ́ sí, alhamdulillah ó ti show ara rẹ̀ as a good and responsible, nice, lovely husband nìyẹn, romantic. Ti show ara rẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ kọ́dù ara yín, bẹ́ẹ̀ lọ́pẹ́ ti miss ara yín tipẹ́tipẹ́. Àbí báwo ni mọ̀ọ́mí tó ń wò mí yẹn, ẹ wá kọ́dù ara yín, ẹ wá sùn lọ. And remember, bed
falafala kọ́ lẹ́mọ̀ lò láti ẹ̀ nílò bẹ́ẹ̀dì falafala, bẹ́ẹ̀dì bígá bẹ́ẹ̀dì tó fẹ̀ tí ìyàwó kọjú sọ́nà Mọ̀lété tí yóò kọjú sọ́nà Kaduna ìyẹn kọ́. Èyí tó jẹ́ pé sáìsì èèyàn méjì lẹ máa lò. In fact tó bá tiẹ̀ sú yín gan tí ẹ bá ti dìmọ́ra yín tó ti dọwọ́ òru pátápátá tí oníkálukú ti fílíǹgì ara wọn dànù, ara ó sì mọ kanra. So ìgbà tó jẹ́ pé ti pẹ́ kíní yẹn ti pẹ́ tó bá di first thing láàárọ̀ kú mọ́ tára yẹn bá kanra báyìí kíní ó ti gbé sẹ́ni so àtún wá bẹ̀rẹ̀ kú mọ́ tó kílẹ̀ wá sí nígbà tẹ́tí tó jẹ́ pé ó ti gbọ́dọ̀ ti délé kílẹ̀ wá sí sẹ́tẹ̀ wá sí náà nìyẹn. So ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ní this time around gan tó bá jẹ́ pé kò wà láti foreplay láti kọ́kọ́ sọ lálàkọ́kọ́ alhamdulilayi tí àárọ̀ yẹn kókó ni, tí àárọ̀ yẹn igi gangan ni, tí àárọ̀ yẹn adùn bẹ̀, tí àárọ̀ yẹn àǹfààní ńlá, tí àárọ̀ yẹn ìfẹ́ gidi gbangba, ìyàárọ̀ yẹn wọ́n miss ẹ̀ baby ẹjọ́ ní ìsọpọ̀ báyìí wọ́n teach nítorí ẹ̀yin kan tẹ́ ẹ̀ wò mí ẹ̀ka alájà ń teach ni o, alájà ń teach ni kò bẹ̀sìn jẹ́. Please ọkọ ẹ ní ẹ ṣe dáadáa síra yín, ìyàwó ẹ ní ẹ ṣe dáadáa síra yín, ẹ nífẹ̀ẹ́ ara yín. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín àdúrà ó gbà, ọmọ lálùbáríkà ó dẹ̀ tibẹ̀ jáde, àdúrà ó gbà, ọmọ lálùbáríkà ó tibẹ̀ jáde. This is on point by 2 using my words to help others. Ẹ má gbàgbé communication jẹ́ kókó. Àwọn ó máa sọ wípé kò yẹ kóbìnrin sọ̀rọ̀, ẹ má sọ yẹn. Ayé ti lọ́jọ́ ìdájọ́, ẹ má sọ yẹn. Nobody is a saint. Ṣé ti gbọ́? Ẹ bèrè kí ló fẹ́, are you okay? Ọkọ mi, are you okay? Báwo ló ṣe fẹ́ sí? Fídíò yìí ti ń pọ̀. Next time, bye.